I'm an attorney. I have 3 wives. My first wife is April, and we'll be celebrating 20 years here pretty soon. And my second wife is Arlie. We just did celebrate 12 years. And Angela is my newest wife, and we have been married just a little over a year. And we are a plural family. Ẹ̀yin ènìyàn, ẹ máa wòye wípé kí ni òyìnbó aláwọ̀ funfun yìí gbà lérò tí òun nìkan ti fẹ́ ìyàwó mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jọ ń gbé inú ilé kan náà pẹ̀lú ọmọ rẹpẹtẹ tí àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí bí fún. Àwọn òyìnbó wọ́n máa ti ń fẹ́ ìyàwó méjì, kódà òyìnbó aláwọ̀ funfun tẹ̀ ń wò yìí ìyàwó mẹ́ta ló fẹ́ o pẹ̀lú ọmọ rẹpẹtẹ. Ṣé owó ni a sọ wípé ó ń wá ni àbí kí ló fẹ́ fi ìyàwó mẹ́ta ṣe? Àṣà òyìnbó ni wípé ìyàwó kan pẹ̀lú ọkọ kan, ṣùgbọ́n òyìnbó yìí ìyàwó mẹ́ta lòún fẹ́ papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Àṣà Yorùbá ò dáa, bẹ́ẹ̀ ni àṣà Yorùbá ò sunwọ̀n. Bí eré àwọn òyìnbó kó gbogbo àṣà wa lọ tán. Àṣà Yorùbá ò wuyì, bẹ́ẹ̀ ni kò wojú rí. Kódà kò sí àṣà Yorùbá kan tá lè rí tọ́ka sí tó dára nínú gbogbo àṣà wa. Ṣùgbọ́n àwọn òyìnbó wọ́n mọ̀ wípé púpọ̀ lára àṣà Yorùbá ló dára ju gbogbo àṣà àwọn ẹ̀yà yòókù lọ ní àgbáyé. Ẹ wo òyìnbó tí ẹ ń wò yìí, ìyàwó mẹ́ta ló fẹ́, gbogbo wọn ni wọ́n sì jọ ń gbé nínú ilé kan ṣoṣo pẹ̀lú àlàáfíà. Lára àṣà Yorùbá ni òyìnbó yìí ti sọ wípé òun rí àwòkọ́ṣe yìí wípé ó sì wo òun. Nígbà tí àwọn ènìyàn wá ń fi ọ̀rọ̀ wá òyìnbó yìí lẹ́nu wò, ó ní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni òun. Àwọn ènìyàn wá wòye wípé ṣebí láti ọ̀dọ̀ àwọn òyìnbó ni ẹ̀sìn kìrìsìtẹ́nìtì ti wá sí ilẹ̀ aláwọ̀ dúdú, báwo ni ó wá ṣe fẹ́ ìyàwó méjì? Kódà kò dúró lórí méjì o, ìyàwó mẹ́ta ló fẹ́ papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Àwọn òyìnbó ni wọ́n ní ẹ̀sìn kìrìsìtẹ́nì, kì í sì ṣe irọ́ rárá. Kí lẹ fẹ́ sọ nípa òyìnbó yìí tó fẹ́ ìyàwó mẹ́ta? Ẹ̀yin èèyàn wa, púpọ̀ lára àwọn obìnrin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bí wọ́n bá ń bẹ lójú ọ̀nà tí wọn ò tíì di ìyàwó, wọ́n máa hùwà rere, wọ́n sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣùgbọ́n ní kété tí wọ́n bá ti wọlé tán tí wọ́n di ìyàwó, bí wọ́n bá bímọ kan tàbí méjì, wọ́n ó pàwàdà. Wọ́n kúkú ti mọ̀ wípé ọkọ àwọn ò lè fẹ́ ju ìyàwó kan lọ. Wọ́n sì tún mọ̀ wípé àwọn ní baba ń gbẹ́jọ́. Ṣe bí àwọn pásítọ̀ kìrìsìtẹ́nì àti àwọn evangelist ni wọ́n máa ṣe ìwàásù tako ìyàwó méjì débi mẹ́ta wípé ẹ má fẹ́ ìyàwó méjì o. Bí àwọn obìnrin kìrìsìtẹ́nì tí wọ́n bá ti wọlé tán tí wọ́n bímọ kan tàbí méjì tí wọ́n pàwàdà, wọ́n kú mọ̀ wípé àwọn ní ọ̀dọ̀ ẹni tí àwọn ó kó ẹjọ́ lọ tí yóò sì ṣègbè lẹ́yìn àwọn. Ṣùgbọ́n àwọn ọkùnrin kìrìsìtẹ́nì wọ́n ti já lọ́wọ́ yìí, kódà wọ́n ti ń gbé bọ́dì. Bí ìyàwó kan bá ti ń sorí bẹ́ńbẹ́ sọ́kọ, wọ́n yà ń lùkèwé. Ẹ̀yin obìnrin ẹ má bínú ọjàre. Ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ yìí, ṣé bẹ́ẹ̀ lórí? Tó bí wáyé pé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ yín, ẹ kọ́mẹ̀ǹtì kẹ́sì láìkì fídíò yìí. Ẹ̀yin tí ẹ bá fara mọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ kílíkì join pẹ̀lú super thank pẹ̀lú iyekíye tó bá wù yín o. Ire o, a kú òpin ọ̀sẹ̀.